Hallelujah. Ògo ni fún Ọlọ́run. Mo kí àwọn ọmọ Ọlọ́run alààyè wípé a kú ọjọ́ tòní. Àlàáfíà Ọlọ́run a máa bá wa gbé o. Lórí ọ̀rọ̀ ìgbàlà tí mò ń sọ lọ, apá karùn-ún rèé, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Àǹfààní kí ló jẹ́ fún ènìyàn tó jèrè gbogbo ayé yìí tí ó wá sọ ẹ̀mí rẹ̀ nù? Ọ̀fẹ́ ni ìgbàlà. Jésù Kristi ni olùgbàlà aráyé. Ìránṣẹ́ tí ó bá fẹ́ràn owó kò ní lè wàásù ìgbàlà, nítorí ìgbàlà kò ní ṣe pẹ̀lú owó. Ọ̀fẹ́ ni ìgbàlà, ẹ̀bùn Ọlọ́run sì ni. Àwa ọmọ Ọlọ́run alààyè, mo kí wa lẹ́ẹ̀kan sí pé àtúnkù ọjọ́ tòní. Ọ̀rọ̀ Ọlọ́run tí ó tọ̀ wá ní àkókò yìí ni ìgbàlà, èyí tí a ti ń sọ̀rọ̀ lé lórí bọ̀ láti apá kìíní. Ẹ jẹ́ ká jọ wo ọ̀rọ̀ Ọlọ́run tí ọ̀tẹ̀ yìí nínú ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 10. Wàá rí wípé olè kì í wá bí kò ṣe láti jí àti láti pànìyàn. Jésù nìkan ló wá sáyé yìí láti gba aráyé là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Nítorí náà, èmi wí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run alààyè pé Jésù ni olùgbàlà. Ẹ tẹ̀lé mi ká lọ. Ẹ já wo ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Jòhánù orí 10 láti ẹsẹ̀ 10. Ó wí pé olè kì í wá bí kò ṣe láti jalè àti láti pa àti láti parun. Èmi wá kí wọ́n lè ní ìyè, àní kí wọ́n lè ní lọ́pọ̀lọpọ̀. Àwa ọmọ Ọlọ́run alààyè, ẹ gbọ́ mi. Olè ní èṣù, ajègbodò sì ni tó ń wá ẹni tí yóò fi kúnra. Òun ló ṣe jẹ́ wípé a máa fàyè gbọ́ pé má dá wọn lóhùn. Mọtí bó bá ṣe fẹ́, jalè bí ó bá ṣe fẹ́, tàbí kó o ṣe ṣìnà tó o bá ṣe fẹ́. Jẹ́ kí èmi wí fún ọ nínú ọ̀rọ̀ ìgbàlà yìí. Kò sóhun méjì tí èṣù ṣe o, jù pé láti rí ẹni tí yóò mú lọ sí ilé ìparun rẹ̀, tí ń ṣe ègbé ayérayé, tí ń ṣe iná ọ̀run apadi. Gbọ́ mi, má jẹ́ kí n tàn ọ́ rárá. Olè ní, ó wá láti wá pa ọ̀run. Ṣó wá rí ohun tó máa jẹ́ pé ìwọ náà nífẹ̀ẹ́ jù? Òun ni Sátánì a máa lò. A máa jẹ́ kí ó máa wù ọ́ ní ọkàn ní gbogbo ìgbà. Bẹ́lòmíì bá jí, ohun tí Sátánì máa kọ́kọ́ fi sí lọ́kàn ni pé ògógóró àtọtí ṣẹ́pẹ̀ fònà gàù. Máfogọ́tà ni yóò kọ́kọ́ lọ jí mú. Iṣẹ́ èṣù ni, nítorí pé òwò tirẹ̀ ní láti fà ọ́ lọ sọ́run àpáàdì. Ṣùgbọ́n jẹ́ kẹ́mi já ọ lónìí o, kí n sọ̀rọ̀ ìgbàlà fún ọ. Jésù
ní olùgbàlà, olùṣọ́ àgùntàn rere tí ó lè gbà ọ́ kúrò nínú ewu ayé, tí wàá fi ríbi dé sí ní ọ̀run, tí a fi kí ọ káàbọ̀ pé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere, bọ́ sínú ayọ̀ olùgbàlà. Gbọ́, bí o bá máa bọ́ sínú ayọ̀ olùgbàlà rẹ, o ní láti jáwọ́ nínú iṣẹ́kíṣẹ́ tí Sátánì gbélé ọ lọ́wọ́. Àwọn ọtí mímu, sìgá, àgbèrè ṣíṣe, ojú kòkòrò, ìfẹ́ owó, èyí tí Sátánì gbélé ọ lọ́wọ́ yìí, o ní láti jáwọ́ ńbẹ̀. Bí o bá máa wọ ọ̀dọ̀ Kristi wá, o ní láti jáwọ́ kúrò nínú iṣẹ́kíṣẹ́ Sátánì yìí, kí o bá lè rí ìgbàlà gbà sínú ayé rẹ. O ti mutí, ìfun ti jẹ tán. Arákùnrin àti arábìnrin, jáwọ́ kúrò nú ẹ̀ kí o gba ìgbàlà lónìí. Ìgbàlà ọkọ̀ rẹ ṣe kókó. Jẹ́ ká wo ẹsẹ̀ 11 nínú ìwé Jòhánù orí 10 yẹn. A ti ka ẹsẹ̀ 10, ẹsẹ̀ 11 wípé, èmi ni olùṣọ́ àgùntàn rere. Olùṣọ́ àgùntàn rere fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn. Ṣùgbọ́n Jésù ló kú fún ọ. Òun lolùgbàlà tó kú fáráyé, tó kú fèmí àti rẹ. Sátánì ò ní ohun kan tó fẹ́ ṣe ọ́. Ó fẹ́ jí àyànmọ́ ayé rẹ kó sọ di dàkúdà mọ́ ọ lọ́wọ́. Ó fẹ́ mú ìbùkún ayé rẹ, ó fẹ́ mú kúrò lọ́wọ́ rẹ kó fi ìparun lé ọ lọ́wọ́. Òun ló ṣe ń lọ sókè sódò pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì nígbàkígbà tí wọ́n bá fẹ́ gbàdúrà níwájú Ọlọ́run ọ̀gá ògo. Òun lọ́lọ́run fi ráyè bí léèrè pé ṣé o bá mi rí Jóòbù ìránṣẹ́ mi? Arákùnrin àti arábìnrin, gbọ́. Ṣùgbọ́n nítorí pé ó ti ní lọ́kàn wípé ó fẹ́ bá ayé Jóòbù jẹ́, ó wá rí opportunity pé kí Olúwa gbà òun ní àyè láti wọ inú ayé Jóòbù lọ, láti ṣe bí ọṣẹ ṣe ń ṣojú. Arákùnrin àti arábìnrin, àǹfààní tí Sátánì máa ń wá nìyẹn o. A fẹ́ wá àǹfààní láti wọnú ayé rẹ, láti ṣe ọ́ bí ọṣẹ ṣe ń jojú, láti gba àlùmọ́nì ohun rere tí Ọlọ́run dá mọ́ ọ, àìsíkì tí Ọlọ́run dá mọ́ ọ. Sátánì a fẹ́ gbà á, a wá máa fi sí ọlọ́kàn pé má dáwọ́ lówó. Ṣé obìnrin kan ló fẹ́ fẹ́ ni? Ṣé èèyàn lè máa jẹ̀bà lójoojúmọ́? Bó ti máa ń wí nìyẹn. Gbọ́rọ̀ Olúwa lónìí, o ní láti jáde kúrò ní ọwọ́ Sátánì kó o tó lè rí ìgbàlà gbà. Wàá wá sínú Kristi Jesu Olùgbàlà, torí òun nìkan ní ọ̀nà òtítọ́ àti ìyè. Òun nìkan ló lè gbà ọ́, kò sẹ́lòmíì rárá. Sátánì ò lè gbà ọ́, iṣẹ́kíṣẹ́ ní fún ọ ṣe. Ó kàn ń wá ọ̀nà àti pa ọrùn ni. Ó ń wá ọ̀nà àti jẹ ọmọ ayé. Ó ń wá ọ̀nà bí ẹ ṣe jọ máa ṣègbé sọ́run àpáàdì. Torí náà tètè jára rẹ gbà lọ́wọ́ rẹ̀ lónìí, kí o máa bọ̀ lọ́dọ̀ Jésù Olùgbàlà, kí o bá lè rí ìgbàlà rẹ gbà ní ẹ̀kúnrẹ́rẹ́. Iye àwọn tí ó bá gbà á gbọ́, òun la fún ní agbára láti di ọmọ Ọlọ́run. Kí o bá lè di ọmọ Ọlọ́run, wàá gba Jésù sínú ayé rẹ. Nítorí pé ó lè ṣú ó, mo tẹ́ni mọ́. Ó fẹ́ jí àyànmọ́ ayé rẹ tàfẹ́ lòmíràn. Òun ló ṣe ń fọtí lọ̀ ọ́, ó fògógóró lọ̀ ọ́, ó fobìnrin lọ̀ ọ́, ó láyálé, ó tún fẹ́ ayaláyá kiri. Arákùnrin àti arábìnrin, ó kó ìparun ló fẹ́ kí o máa ro. Ó kó ìparun ní Sátánì fẹ́ kí o máa ro. Kí o bá ṣì kó má bàa lè bọ́
nínú wàhálà àti ìdààmú ayé. Arákùnrin àti arábìnrin, àmórí ènìyàn bẹ́ẹ̀ o tó jẹ́ pé Sátánì ti gbéṣẹ́ lé lọ́wọ́. Tó o bá wá wàásù ìgbàlà fún, kàmí ni yóò máa wí. Ẹlòmíì, mo tẹ̀ ti wàásù fún bàbá kan rí tó ní bàbá òun mọtí mu sìgá. Síbẹ̀síbẹ̀ sìgá òun àtọtí òun ló padà pa ó. Arákùnrin àti arábìnrin, kò sóhun méjì láti parun ni. Láti pa ọrùn ni Sátánì ń wá jáwọ́ kúrò nínú ọtí mímu, oúnjẹ fún, oúnjẹ dọ̀, oúnjẹ òróòró, àwẹ̀ àti ẹ̀dọ̀ alẹ̀ papọ̀ nínú ọtí tí ò ń mu kiri. Tètè jáwọ́ kúrò ńbẹ̀. Wọ́n rí wípé ó ti fi sẹ̀gá ba yí ara rẹ̀ jẹ́. Ìwọ náà kọ́, iṣẹ́ tí Sátánì gbélé ọ lọ́wọ́ ni. Tí ó ti rí pé àyànmọ́ rẹ̀ dáa lọ́pọ̀lọpọ̀. Ó sì wò wípé tí o bá rí àyànmọ́ yìí lò, ó ṣeé ṣe kí o lò lòdì sí òun. Gbọ́ mi yé dáadáa, tòun náà ló ṣe ń jà pátápátá. Ó ń jà pátápátá. Ó ń wá ẹni tí yóò mú lọ sínú yàrá ègbé rẹ̀. Ìyàrá tí Ọlọ́run ti dá fún láti ṣègbé. Màmá àti bàbá, ẹ̀gbọ́n mi tó ń gbọ́ mi, jára rẹ gbà lọ́wọ́ Sátánì. Má bá wọnú yàrá ègbé. Jésù nífẹ̀ẹ́ rẹ. Máa bọ̀ lọ́dọ̀ Jésù lónìí. Òun nìkan lolùgbàlà. Yóò dára fún ọ. Ayé rẹ̀ á dára. Bí o ṣe ń ṣe ìgbé, o ṣe ń gbé ìgbésẹ̀ yìí láti fi ayé rẹ̀ fún olùgbàlà tó lè gbà ọ́. Ó yá ìgbé ayé rẹ̀ kó kúrò lójú kan. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Ẹ ṣé púpọ̀. God bless you. Jesus is Lord. Wow. Please subscribe to our YouTube channel at Oluwa TV for music, prayers, messages, movies by Evangelist James Adeni, aka Kinikinse. God bless you.